ẹ súnmọ́ bàbá Ayo Adebanjo pẹ́kípẹ́kí. Èmi gan léegun. Ẹjọ́. Àwọn ni èmi ń jẹ̀pẹ́ tó kángun ségun bàbá. Irú èèyàn wo ni bàbá Ayo Adebanjo? Kí lẹ rántí nípa bàbá Ayo Adebanjo? Kí lẹ lè gbàgbé nípa bàbá Ayo Adebanjo? Kí ló so yín pọ̀? Bó o lẹ ṣe mọ́ra gan-an tó fi di pé ẹ wá jọ lẹ̀ pọ̀? N tó so mí pọ̀ ò ju pé ìwà mi. Èmi ì báyàn finú méjì lò. O ò lè rẹ́ni náà tó sọ pé Mọ́gàjí finú méjì máa lò. Ọmọ bí mo wà o. Ọmọ bí mo wà. Wọ́n bá lọ rí ẹgbẹ́ ẹ̀gbọ́n mi, ọjà àwọn ẹ̀gbọ́n mi pòfẹ́sọ̀. Bẹ́ẹ̀ni. Sọjí Adéjùmọ̀. Ajúrọ́bà Ìbàdàn. Mọ́gàjí ṣe báyìí, Mọ́gàjí ṣe báyìí. Mo pòfẹ́sọ̀ bá sọ̀rọ̀ kò ṣeé bá sọ̀rọ̀ o. Tó bá ti sọ pé ibi tó ń lọ rèé, ẹ fi Mọ́gàjí lẹ̀. Ṣèbí ẹ̀gbọ́n mi ni. Ṣèbí mú àwọn bí òun tán wọ́n bí mi. Ṣèbí mi wọ́n bí le. Ẹ lọ bèrè mi lọ́wọ́ rẹ̀. Ibi tí n bá ní mò ń lọ ni mò ń lọ. Èmi ìbáwọn èèyàn fi gbá kan bọ̀ kan nú. Tẹ́ ẹ bá bá mi dòwò pọ̀, ibi ẹ bá bá mi náà, ibi tí n bá sọ náà lẹ́ẹ̀ ti bá mi. Ìjọ abá sì jà náà, àjà náà nù. Bàbá rí mi bí olóòótọ́, ó sì rí mi bí èèyàn takuntakun. Bàbá torí bàbá máa pè mí. Ìbàdàn lé Olúyọ̀lé bí bàbá ṣe máa ń pè mí nù. Bàbá fẹ́ràn mi pọ̀. Tó bá sì gbéṣẹ́ lé mi lọ́wọ́, màá ṣe tọkàntọkàn. Nítorí a tó fi iṣẹ́ ogun rán ni mí o. Èmi gangan fúnra mi ogun. Òótọ́ ká bálẹ̀ Yorùbá lò pẹ̀lú òótọ́ tí n bá sọ àwọn nǹkan tèmi àti bàbá Adébánjọ ṣe ẹ̀rù abẹ́ fúnlẹ̀ Yorùbá káwọn èèyàn ò sì mọ̀. Ṣèbí nígbà wọ́n mú bàbá Awólọ́wọ̀ fún treasonable fellow mi, ṣèbí wọ́n mú bàbá Adébánjọ ọkọ̀ sá lọ Ghana kó tó di pé wọ́n mú kú máa ń gbà wọ́n mú kú wọ́n taari bàbá. Ṣé bàbá ò ṣẹ̀wọ̀n ni? Bàbá Ayo Adebanjo náà ṣẹ̀wọ̀n. Ọmọ. He was one of the last to leave the prison. Ọmọ ni. Bàbá Adébánjọ ṣẹ̀wọ̀n. Tẹ̀wọ̀n tàbátà yẹn ló jẹ́ wá. Ọdún mélòó ni wọ́n ń gbà tàbátà tí wọ́n ló nítorí pé àwọn ọmọ pa Kudirat. Bàbá Adéwájú Abacha ó ní you are a coward. Àwọn rán àwọn Mustapha kan máa ń pa èèyàn káàkiri kan máa ń pa Kudi kan máa blame àwa. If you are a man, you pick up your own gun. I only owe you one bullet. Bàbá ọ̀gbọ́n mi. Nígbà kan wọ́n fẹ́ lọ ṣe meeting kan ní Ondo, èmi ò bá wọn síbẹ̀. Àwọn bàbá Ọ̀nà Sọ́yà láyé Abacha yẹn ni. Bàbá Ọ̀nà Sọ́yà wà ńbẹ̀. Bàbá Adé Sọ́yà wà ńbẹ̀ kì í di leader. Bóyá bọ̀dá mi Ṣùpọ̀ wà ńbẹ̀. Wọ́n tó bí 6 mọ́tò 3 àbí nǹkan wọ́n gbé. Wọ́n wá yà níbì kan ní ọ̀rẹ́ wọ́n ń jẹun làwọn ọmọ àmúrọ̀. Kọ́ ló wọ́n bá mi lọ́rẹ̀ mi leader mi. Bàbá Kwara yìí ti ń jẹ́ former secretary general Ayo Ọ̀pádòkun àbí Ọ̀pádòkun ni Ayo Ọ̀pádòkun wọ́n wà ńbẹ̀. Làwọn ọmọ olè bá dé pẹ̀lú bọn. Bàbá Adébánjọ sì ń jẹun lọ. Gbogbo àwọn yòókù bàbá Adébánjọ ní àwọn olè rẹ̀ pé àmúrọ̀bà sólórí yín dàrú. These are the leaders of Yorùbá. A fẹ́ túnlẹ̀ yín ṣe. Wọ́n ti Abíọ́lá mọ́lé. Àwọn Afẹ́nifẹ́re à ń lọ sí Ọ̀wọ̀ káwọ́ ṣe mí pẹ̀lú bàbá Ajáṣe yín wá ń gbébọn wá bá yín. Dọ̀bálẹ̀ ní dá fún owó yín. Bàbá dọ̀bálẹ̀ àwọn àmúrọ̀bà. Ìwúrí èèyàn tí bàbá Adébánjọ jẹ́ nu. Nígbà tí ọ̀rọ̀ Abacha yẹn le, wọ́n fẹ́ ṣe meeting pẹ̀lú Walter Carrington tó jẹ́ ambassador America. Wọ́n ń gbọ́ àwọn DSS gbogbo ibi tí wọ́n ti fẹ́ ṣe meeting. Wọ́n ti lọ ọbẹ̀ àwọn Afẹ́nifẹ́re tàn wọ́n. Ilé bàbá Adébánjọ ní níbo wọ́n ń pe kíní ní Sùúrùlérè o.
ilé yẹn ni wọ́n pàpà wá fi sí, ṣùgbọ́n wọ́n ti tan àwọn DSS lọ, àwọn mọ́tò kan ti lọ báyìí. Nígbà gbogbo wọn wá pàdé táwọn DSS tó mọ̀, nígbà wọn ti dé wọ́n ti ti géètì ilé bàbá, wọ́n pa géètì ilé bàbá ya. Bàbá lọ kóòtù, wọ́n ní kí wọ́n sanwó 2 million, wọn sọ́dọ̀la ní bàbá yìí kú. Èèyàn takuntakun wọn ni bàbá Adébánjọ. Bàbá Adébánjọ ọkọ kú lórí òótọ́ ni bàbá yẹn dẹ̀ dúró lé tí bàbá fi kú. Kò sí nǹkan tí wọ́n fi lọ bàbá. Ó lè mí máa sọ fún àwọn èèyàn, ṣebí àbúrò mi ni Ṣẹ́gun Ayo Adebanjo, ṣebí Fẹ́mi ń bẹ́ńbẹ́, ṣebí Déọlá wà mẹ́ẹ̀, Déọlá Azeez, ṣebí sísá mi Ayọ̀túndé ń bẹ ńbàdàn, first daughter wọn, ṣebí Ṣadé àbúrò mi dáadáa Dr. Ṣadé. Èwo ni bàbá fi síjọba mẹ́? Èwo ni bàbá fi síjọba? Èwo ló fi ṣe member House of Rep? Èwo ló fi ṣe gọ́vnọ̀? Ó sì ń fi gọ́vnọ̀ jẹ. Wọ́n ní kó nǹkan wá ṣe gọ́vnọ̀ olóhùn ṣe, ó ti lọ Senate olóhùn ò lọ. Ṣé irú àwọn yẹn wà ṣá? Ṣọ́ tó lè wà mọ́? Inú kan tí mo fi bá bàbá lò, inú kan báyìí mo fi bá bàbá lò. Èmi àti bàbá máa ń jà o, bàbá máa parí ẹ̀. Kí ni màá fi jà yín? Tí Ìbàdàn mi bá gùn mí náà ẹ máa ní. Ṣé ìjọ ò ti mọ̀ mí, ṣé mi gan dẹrùn? Bó o lẹ ṣe wá máa parí ìjà? A tún pera wa náà ni a lè sọ̀rọ̀ wa aago 2 òru. Bàbá ti pè mí láago 3 rí. A tún parí ẹ̀ náà ni. Kí lẹ lè gbàgbé ń pa bàbá Ayo Adebanjo? Nǹkan 3 ni mi lè gbàgbé. Nígbà wọ́n pa àwọn èèyàn ní Plateau, that was the last official meeting tájọ lọ. I was publicity secretary, national publicity secretary. Àwa lọ 2024, I think January. Bàbá ló lead gbogbo Southern Middle Belt Leaders Forum. Èmi gan wá jẹ́ ìkànnú àwọn olórí SMBLF nígbà yẹn tí mo tún tó jẹ́ pé kọmitì kan náà ń bẹ lọ́wọ́ mi. Gbogbo wa lọ, Professor Jiji Dara, Ambassador Gali, Professor Okemuche of Ambassador Okemuche of Ohanaeze, àwọn Middle Belt Forum, Dr. Pọ̀gù, gbogbo wa la lọ. Ká lọ bá wọn kẹ́dùn. Bàbá sọ ọ̀rọ̀ yẹn tó lágbára. Ó wá kù ọjọ́ kan tá a máa lọ, ọjọ́ 3 la lò ńbẹ̀. Wọ́n wá gbé mọ́tò kan lẹ̀ fún bàbá. A lọ lé bàbá Solomon Láà. A lọ kí wọ́n ńbẹ̀, wọ́n fún mi níwèé ṣe gbogbo ẹ̀. Wọ́n yẹ bàbá sí. Wọ́n wá sọ fún driver yẹn, mo ní ká tó lọ lé pé Hill Station Hotel ibẹ̀ ni ó gbà. Tó bá sì débẹ̀ kó dúró. Nígbà débẹ̀ tá a dúró, bàbá ní why are we stopping here? Mo ní bàbá ẹ wò ta, kí lẹ̀ ń wò yìí? Bàbá wò báyìí, ó wò báyìí. Bàbá ní ọmọ yìí níbo ló mú mi wá yìí? Mo ní Hill Station Hotel nu 1962 AG crisis Awólọ́wọ̀ àti Akíntọ́lá ti bẹ̀rẹ̀ ìjà tí ẹ ti ń ṣe convention t'Akíntọ́lá fi bínú kúrò tó wọ tírẹ́ẹ̀nì wá pàdé Sardauna, ibi tí crisis bí ó ti bẹ̀rẹ̀. Ó yá ọmọ wọnú bẹ̀. Bàbá ẹ wò round. Ǹjẹ́ ẹ mọ̀ pé ẹ tún lè débí mọ́? Bàbá ní o ṣé. Wọ́n kí ló ṣe ronú débẹ̀? Wọ́n ní a lè wá bí àmọ́jọ́ tó lọ́jọ́ òde. Ṣùgbọ́n kẹ́ ẹ rántí ìyà tẹ́ ẹ ti jẹ. Kẹ́ ẹ rántí gbogbo ìjà tẹ́ ẹ ti jà. Kẹ́ wá rí bọ́lọ̀ ṣe wá pọ́n yín lé. Gbogbo àwọn èèyàn yín tẹ́ ẹ jọ wà ńbẹ̀ níjọ́ yẹn, Róṣíjì, tó ń dúró t'Akíntọ́lá, Odùọlá, Òṣùtókun, ẹ̀gbọ́n wa Àlàbí Yẹ́lò, ọmọ tá à ń pè láyé, wọ́n sọ bẹ́ẹ̀, Ọ̀nàbánjọ, gbogbo wọn lẹ́wà ń bí ìjọ yẹn. Àwọn dàbá yìí lónìí. Bàbá wa Awólọ́wọ̀, bàbá wa Akíntọ́lá, ẹ̀yin nìkan lẹ kù. Bàbá wò mí báyìí. Àwọn ló ṣe ọmọ yìí. Ó ṣe. Mi ò lè gbàgbé ọjọ́ yẹn láéláé. Eléyìí tó wá ṣe bàbá ń bá rí ẹ̀. Mo lè send fídíò yẹn sí ẹ. Ìgbà tí mo máa pé 60. Bàbá pè mí, bàbá ní your 60th birthday is coming up in a few days. Mo ní bẹ́ẹ̀ ni sà. Mo fẹ́ ṣe birthday yẹn fún ẹ. Wà wá pe àwọn tó fẹ́ pè síbẹ̀. Pèmí ni màá ṣe fún ẹ. N bá send orúkọ. Present leader
bàbá wa kábíyèsí ọba aláìtàn Akin Ọ̀ṣuntókun my best friend Ṣẹ́gun Sanni mo ṣáà pé àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn ó yá bàbá tún pè mí wọ́n ní kí ni mo fẹ́ jẹ mo ní bàbá kí ló dé wọ́n ní ìwọ ni celebrant tọ́wọ́ bá jẹ tiẹ̀ tọ̀tọ̀ ni mo ní èmi wọ́n ní bẹ́ẹ̀ ni mo ní bàbá tẹ bá ní kí mo fẹ́ jẹ tí má ní Chinese ní ọ́nì tó bá wù mí ní kí n sọ gbogbo my friend wọ́n bá pariwo ló mọ́ mi mo ní tí gbogbo yẹn bá fẹ́ jẹ náà ni mi máa jẹ wọ́n ní no kí ni special thing mo fẹ́ jẹ mo ní ọ̀dà ìkọ́kọrẹ́ wọ́n ní bára mi dà sọ mo ní mo ti bára mi dà sọ mo ń bá àwọn tó pé gbogbo nǹkan ni mo fẹ́ jẹ mo ọ̀dà ìjọ wo mo ti jẹ kọ́kọrẹ́ mọ èmi á jẹ́ Jẹ̀bú ni Ìbàdàn tó rówó jágbà lápò Ìjẹ̀bú yín akọ́ṣẹ́ mo ṣe èèyàn mélòó lẹ́yìn bá dé fún kí èèyàn tó rówó gbà lọ́wọ́ bàbá Adébánjọ ló bá kú sẹ́rì ìjọba tèmi mo sunkún nígbà àṣebádé yẹn débì kan bàbá bá ní kí n jókòó wọn ní kí everybody dìde àwọn náà wá dìde for is a happy fellow for is a jolly good gbòmí bá jábọ́ kábíyèsí ló wá ń bì mí mú báyìí I was overwhelmed pé èmi ni bàbá wa ṣe bádé fún bàbá wa dìde wọn wá ń kọrin fún ẹgbẹ́ yẹn bàbá jọ mí lójú ní ọjọ́ kan náà wà tá a lọ ṣe mítìn kan ní Àkúrẹ́ mítìn yẹn le ẹnìkan fẹ́ yájú Bánjí Akíntóyè là á pè that was Senator Banji Akintoye. Professor Banji Akíntóyè I think 2017 tá a ṣe Ìbàdàn declaration ẹ sọ pé kìíní ṣe bẹ́ẹ̀ mi publicity secretary tí bàbá ní kí n lọ ṣe publicity secretary Yorùbá Summit group tá a fi kó ẹgbẹ́ 42 groups nílẹ̀ Yorùbá èmi ni bàbá fi ṣe yìí ṣó wá rí Banji Akíntóyè wá fẹ́ yájú sí bàbá ó lọ pa àwọn ọ̀rọ̀ kan ńgbà yẹn wọ́n wá ní ká kẹjọ lọ sí Àkúrẹ́ a bẹ̀rẹ̀ mítìn yẹn ní nǹkan bí aago 7 wákàtí 3 mo fi sọ̀rọ̀ tí wọ́n bá mú Abágún Kọ́lé Ọmọlólú ó lóun rìkọ́ọ̀dì ẹ lọ gbà á nígbà mo sọ tán kò sẹ́ni tó lè sọ̀rọ̀ mọ́ bàbá Fásọ̀rọ̀ tí gan ni kò sọ̀rọ̀ mọ́ Banji you are wrong you are very wrong wọ́n làwọn fún ẹ lóṣù 3 àbí ọ̀sẹ̀ 3 kó o lọ fi tún wà rẹ̀ ṣe èmi sì lọ yàrá mi mo lọ sùn bàbá nígbà lọ jí mi wá bàbá ló jọ mí lójú ó tọ́ ọbẹ̀ mo sọ mi ò sọ̀rọ̀ kankan mo sì ń bèèrè lọ́wọ́ Banji Akíntóyè tí n bá purọ́ mọ́ yín o ẹ sọ gbogbo tí mo sọ yìí tí mo sọ kalẹ̀ nípa yín tí òun wà àti àwọn kan ń sọ pé Yorùbá wọ ọkàn rẹ́rìn ni ọ̀rẹ́ mi kan Professor Okila tó jẹ́ èèyàn mi gidi ó sọ fún mo ti kíní tó bá last oṣù 3 mo ní I will apologize to you mo ní ṣùgbọ́n tó bá rí mo ṣe ń rí you will forever respect me ẹ bá sì lọ bá Kílà lónìí yóò sọ pé orí Mọ́gàjí ló mú àwọn tí mo bá àbárìn gan bàbá wa pé àwa 4 kan jẹ́ 4 ní wà 5 bàbá ní ká lọ dá bàbá ní I want to form a war council ìgbà yẹn lógun Fúlàní yẹn dé gidi láyé Buhari èmi Ṣọlá Làwà ó dé ìrọ̀rùn lónìí kọ́lọ́mbà ilẹ̀ eré Yínká Odùmákin òun náà ti dèrò ọ̀run lónìí ilẹ̀ eré Akin Ọ̀ṣuntókun àti Ìbà Gani Adams àwọn 5 yẹn ni bàbá ní you are the war council for the Yorùbá ẹ kọ́kọ́ mú Ìgbòho mọ́ra òun mo fi pé mo sì mọ̀ gbowó tipẹ́ mo sì mọ̀ tipẹ́ àbúrò mi gan ni o mo ti mọ̀ tipẹ́ kì í ṣe tí má ní mo mọ̀ tipẹ́ I'm talking of 2002 mo sì pé ọwọ́ kan ló jẹ́ mi inú ilé náà mo sì gbé lọ gbé bá bàbá Adébánjọ from there a lọ bá Ìbà a parí gbogbo meeting tá a ṣe ọ̀ntì 2 mo sẹ́ẹ̀dì fọ́tò yẹn sí ẹ̀ náà àbí a parí ọ̀ntì 2 p.m. òun náà ni a fi ṣe kẹfà wa ṣùgbọ́n kò dúró tí mo fẹ́ sọ ń bẹ̀ ni a wá pé gbogbo meeting gbogbo àwọn tí wọ́n jẹ́ ajàjàǹgbara ńlẹ̀ Yorùbá àtàwọn ẹgbẹ́ tí wọ́n jẹ́ bí ẹgbẹ́ ológun Ìṣọ̀kan Yorùbá ní o Àgbẹ̀kọ̀yà 1 Àgbẹ̀kọ̀yà 2 ẹgbẹ́ ọdẹ gbogbo OPC àti tí wọ́n bá Gani ṣe gbogbo ẹ̀ lápò a wá pọ̀ níbì kan ní Kẹjà láti wá pàdé ibẹ̀ ni èmi Yínká
Òdùmákin àti Akin Ọ̀ṣun tó kún ti gbé covid. Àwa méjì péré la yè, gbogbo wa yẹn la wà ní sequester tán gbé wa pamọ́. Òun ló fi dùn mí pé Yínká bá lọ. Àwa méjì tá a yè náà ò ju Akin àti mi lọ. Kíní yẹn dùn bàbá, ó dùn bàbá, ó dùn bàbá. Bàbá wa dedicate ọmọ bíbí inú wọn Ṣadé, pé kó ṣáà dúró tì wá, kó make sure pé ara wa láti yá. Màá ní Ṣadé mọ̀ wọlé, bàbá á ní pé tóun bá fi lè délé tí bàbá bá béèrè pé ṣóun ti rí wa àbí kinní kan, pé Ṣadé bá kọ̀, yóò ṣàmọ̀ jókòó tì wá. Bàbá ṣe dáadáa fún mi o. Bàbá ṣe dáadáa fún mi púpọ̀. Bàbá ṣe dáadáa fún mi gan-an. Ìgbà kan tí mo tún ní àrùn ojú tí mo láti lọ ṣe nílùú òyìnbó, bàbá pé ó gba Afẹ́nifẹ́re pé ọmọ yìí ojú rẹ̀ gbọ́dọ̀ lọ báyìí. N tí bàbá fi lè help ọmọ àti ẹgbẹ́ fi lè help mi, nígbà tí bàbá ṣe, mi ò lè gbàgbé bàbá láéláé. Kò ṣeé ṣe fún mi. Kò ṣeé ṣe fún mi.